بك أيام مهتدى كمؤمن بك أبقى مكرها كمؤمن بك أبقى مكرها لم يعود قد صيعت مسلما sóòní mo gbà mo fara mọ́ ṣùgbọ́n láti lè kílẹ̀ ara mi níwájú ẹ̀yin ọ̀jọ̀gbọ́n òun ni ó ṣíwájú ká tó máa bára wa sọ̀rọ̀ ẹ ó rí i pé nínú òṣì mo pẹ́ kí n tó débi lálẹ́ kò sì sí nínú ìwà mi láti rí àwọn tó wá ń padà bọ̀ lẹ́kọ̀ọ́ ní ìrètí kí n má dá bàbá mi jókòó torí yóò máa retí mi bí òní mi kò ní lọ bí wọ́n yọ kára mo tún wá padà wọ ìkólàgbo mẹ́wàá bá ti wọ ìkólàgbo mẹ́jọ ṣùgbọ́n èmi ní environmental àti Ọ̀yọ́ state ìwà amúwa àfún ìjọba níwọ̀n tiẹ̀ bíjọba orílẹ̀-èdè yìí ọ̀tí ẹ̀ lẹ́tọ̀ọ́ láti gba wọ̀ lọ́dọ̀ wa àwọn àfún wọn níwọ̀n tiwọn lẹ́yìn tí environmental wa kó ta àwọn sáré bọ̀ dèdè ìgbà tí bàbá wọn máa kójú òkè pé ọmọ yìí pẹ́ díẹ̀ ládé àwọn akẹ́lẹ́ wọn lọ síbi kan tó ń pè ní ìyànà ìyẹ́sì létí òkun Ọbásanjọ́ ilẹ̀ tí Ọlọ́run fún ẹrú náà ń bẹ̀ ọ̀pọ̀ tó fẹ́ fi ṣètò lọ. Bàbá débẹ̀ gbogbo àwọn ọmọ ilẹ̀ lẹ́sẹ̀ ọmọ pé àwọn Ọlọ́run wa kọ́kọ́ rán mi sí. Ẹ̀yin lọ́mọ ilé wọn ní ìwé. Báyìí èyí fọ́ náà kó lé ìgbà táwọn bàbá ńlá ayé òní fún yín. Wọ́n lè jẹ́ pé lẹ́yìn tí ẹ ti gbowó lọ́wọ́ ọ̀rẹ́ mi tán. Sheikh Moshood Ramadan. رضي الله تعالى عنه. ذلك العون في مركز لمركز العالم العربي الرئيسي. wọ́n yẹ báyìí ẹ̀rù Ọlọ́run bá wọn torí ìwọ̀rọ̀ pé wọ́n gbọ́ lórí lórí ọ̀nìkan gbogbo wọn dìde sọ̀rọ̀ tí kan nínú àwọn ọmọ àwọn bá tó padà gbélé ìfẹ́ lómi bí ó ti rí fún un ẹ wá tẹ́wọ́ padà wá fún ọ ládùúgbò ó sì fún Moshood náà ládùúgbò èyí tí Moshood wá ṣe tó dà fún òun jù látàlá ọwọ́ àgbà sọ̀rí kàlọ́dọ̀ bàbá mi. رضي الله تعالى ó sì pa gbogbo ọmọ márkàsì láṣẹ láti gbà. wọ́n sì gbà. bàbá wa Abdullahi Hamawula fàgbà nínú Ìlọrin kàn pa Ọlọ́run ṣeun àwọn ni wọ́n dá wákà yìí fún bàbá wa Sheikh Moshood Ramadan ní 1998 tí mo wá lọ dé múnú òdìdí tí wọ́n wá bàbá Sheikh Moshood wọ́n gba àlejò wọ́n ní Moshood tí ń bá ti mọ Moshood láti 50 ọdún tó wá ṣe tó ṣe yìí máa ló pọ̀ ìkan ló ṣe é lẹ̀ tí ò tí ì kó tán yẹn o bàbá yẹn sọ́jọ́ náà ìkan ló ṣe é lẹ̀ tí ò tí ì kó tán ti ń kó yìí o ìmí inú tún ti ń ṣe kalẹ̀ yìí o ìmí inú tún ti ń gbìn yìí o bàbá yẹn sọ bẹ́ẹ̀ lọ́dún náà àwọn náà wá sọ pé náà wá dá wákà pé ẹni tí ń hùwà èpè táǹbù ládùúà o èpè oníṣàlàyébá kó tó làlàyéra èpè oníṣàlàyébá kó tó làlàyéra èpè oníṣàlàyébá kó tó làlàyéra èpè oníṣàlàyébá kó tó làlàyéra. ẹni tí ń hùwà àdúà táǹbù lépè àdúà oníṣàlàyébá kó tó làlàyéra àdúà oníṣàlàyébá kó tó làlàyéra. àdúà oníṣàlàyébá kó tó làlàyéra. àdúà oníṣàlàyébá kó tó làlàyéra. bàbá Sheikh Moshood Ramadan wọ́n ní mo jẹ́rìí Ọlọ́run mo jẹ́rìí Ọlọ́run kódà àfà ìjẹ́rìí Ọlọ́run wọ́n tó fi fún wa láṣìírí tó ní agbára wọ́n ní ẹ máa fi bẹ Ọlọ́run báyìí pé kọ́lọ́run wọlá àníyàn tí mo fi bá ṣe wà dámọ̀ ṣe ẹ máa fi sọ fọ́lọ́run pé Ọlọ́run wọlá àníyàn tí èmi Moshood tí mo fi bá ṣe wà dámọ̀ ṣe kọ́lọ́run kò fi dájọ́ ọ̀rọ̀ báyìí kọ́lọ́run fi dájọ́ ọ̀rọ̀ báyìí ẹ máa tí èrò bá dá ẹ̀rẹ̀ yẹn lójú
àmọ́ sọ́rù yìí kẹ́lómi náà wí tiẹ̀ bẹ́ẹ̀ àwa yìí gan-an tá à ń jọmọ kí ó ń gbà tí wọ́n ń jẹ́ àfáàṣẹ àdámà láàmú ẹja pé bẹ́ẹ̀ lọ́mọ kí ó sáàfà tí bàbá tí Ramadan nù ní nísìn lọ́mọ bá lọ́rẹ̀ mí wọn ó ti rí ìyọnu kọjá èpè ìfẹ́ kí n sọ ọ̀pọ̀lọ̀ tí rí ní wí o lọ́rọ̀ pé wọ́n fẹ́ràn nìkan rárá ó ti rí ti nǹkan kan tí bàbá rẹ̀ àlà lórí tó bá tẹ̀ wá ti mistake kan Ọlọ́run níwò yẹn mọ́ ìrẹ́ náà ni hátìbù yìí tó hàn gbangba pé ẹjọ́ jagun bá dàdí tó sì dáadáa ń bẹ́ẹ̀. wọ́n ní àtúntò gbọ́dọ̀ Ọlọ́run sí àtúntò gbọ́dọ̀ Ọlọ́run ọba sí. wọ́n ní ìjọba bá wọ Ọlọ́run tí bá ka ta láti fa Ọlọ́run ọba náà bẹ́ẹ̀ àtúntò gbọ́dọ̀ Ọlọ́run pa Ọlọ́run ọba tí bá ti wò ó. ìjọba bá tún wá wọ Ọlọ́run ọba náà síbẹ̀ tá a bá tún wá bá bẹ́ẹ̀ kò sí ìjọba àti náà á dùpẹ́ náà ni. wọ́n ní bí Ọlọ́run bá ṣe dáadáa fún ẹni sáàrò ní pé ẹni Ọlọ́run ní tí ń ṣe dáadáa á dúpẹ́ fọ́lọ́run náà ní. wípé Ọlọ́run ọba ó ti àdéhùn ó sì fún àdéhùn náà fẹ́. wọ́n ní àdéhùn náà ládùúgbẹ́ sí. wọ́n ní ìbẹ̀rù wá jókòó lónìí wọ́n lára tí wọ́n bẹ̀rẹ̀ wá ṣe àdúrà ìdákọ̀ọ́kọ́. wọ́n ní eléyìí ní ẹ̀kejì àwọn àlùfáà tí wọ́n tún wá dé ní ẹgbà tó ti débì yìí. wọ́n ní pẹ̀lú wọn máa fi búlọ́ọ̀kù lélẹ̀ àwọn àgbàdúrà níbí. wọ́n lọ gba àdúrà náà. wọ́n ní papọ̀ máa gbogbo dáadáa tí àwọn ti rò pé kọ́lá máa ṣe fún àrà ájì Moshood. wọ́n ní jẹ́ tí wọ́n mú àrà ájì Moshood wá sílé kéwú àwọn àlùfáà òsínú ẹgbà náà. wọ́n ní àwọn tí wọ́n jẹ́ àfáà fún àwọn tí wọ́n gbà wọ́n kalẹ̀ jẹ́ àwọn àlùfáà wa wọ́n láwọn bẹ̀rẹ̀ jábọ̀ sí níbẹ̀ náà. wọ́n láwọn dé àwọn bá wọn. wọ́n láwọn bẹ bẹ́ẹ̀. wọ́n ti dúdú ilé ẹjọ́ bá délẹ̀ ǹjẹ́ àlàyé Moshood wọ́n ń taratara ni wọ́n máa fi ṣe iṣẹ́ ilé ẹjọ́ náà. wọ́n ní ọdún tí wọ́n dé náà ní àwọn bẹ̀rẹ̀ sí lakọ́tà. wọ́n ní àwọn pẹ̀lú Jibril ni wọ́n bá bí omi tí wọ́n ń lakọ́tà náà ń bọ̀ jẹ́ pípẹ́ nínú omi níbẹ̀ láti fẹ́ lakọ́tà. wọ́n ní gbogbo ẹ̀dá wọn ní obìnrin nínú omi ìgbà alájọ wa mú ìta bẹ́ẹ̀ lakọ́tà bẹ́ẹ̀ ní ẹ̀fọ́ ọkọ̀ nínú omi tó bẹ́ẹ̀ lakọ́tà bẹ́ẹ̀ ní wọ́n ti lù ú bẹ́ẹ̀ sí. wọ́n ní bẹ́ẹ̀ ni gbogbo ọ̀gá ńlá wà ní ìjọba tẹ́lẹ̀. wọ́n lárí bàbá làwọn tó wọ̀ wọ́n ìfẹ́ ní eléyìí dé ẹ̀jẹ̀ ìjẹ̀gẹ̀rẹ̀. wọ́n ní lárí bàbá làwọn tó ń bọ̀ àwọn mára. wọ́n ní wọ́n fẹ́ èdè méjì àbẹ̀wò tí àbá yẹ wọn dábọ̀ pé èdè Yorùbá kì í yẹ wọn di sí i. wọ́n ní bẹ́ẹ̀ bá tẹ̀ wọ́n nídìí wọ́n ní wọ́n ti máa rò pọ̀ sọ̀rọ̀ lọ́sọ̀ gbogbo bẹ́ẹ̀ ní ìtẹ̀ wọn ní ìdí tó sọ̀rọ̀ àwọn ti gbà tó sọ̀rọ̀. wọ́n láwọn máa wọ́n sọ fún alábọ̀ọ́bọ̀ gàfẹ́ ìgbọ́dọ̀ láti fi ẹ̀sẹ̀ nínú ìdí sọ̀rọ̀. wọ́n ní ìyẹn tó ń tàwọn ní. wọ́n gbọ́ ya náà wájá síbẹ̀ náà níbẹ̀ ni. wọ́n lè fẹ́ bẹ́yìn.
Wọ́n ní bàbá wọ́n dé.
ájì ájì ò tí ì débi tí aláàjì Yúnúsù dé nísìnyí. Bẹ́ẹ̀ náà wà ní. Wọ́n ní bẹ́ẹ̀ náà ní sọ̀rọ̀ aláàjì Moshood yìí. Wọ́n ní bẹ́ẹ̀ ni ní báwọn ti bẹ̀rẹ̀ ìfẹ́ ní báwọn bá ṣe bá a ti rò pẹ́lú wọn ṣe kádúgbò lọ́dọ̀ Ọlọ́run. Àwọn tí wọ́n jọ wá sí lẹ́yìn náà ẹni tó ló wọ́n ṣe àti ìrọ̀ láti ìjáwé tí wọ́n ṣe dé ẹjọ́ ní mọ́tò ń bẹ àwọn aláàjì Moshood náà ní mọ́tò. Wọ́n ní kí í ṣe pèsè. Gbogbo àwọn ọ̀dọ́ ń pèsè ní. Wọ́n máa yọ lọ́sọ̀ọ̀sù ní. Àwọn tí ó wọ́n ní náà wọ́n bá wí ẹni tí ò tí ìdílé tẹ́nu wọn tó kò fẹ́ wà jẹ́ ìjọba tó lè kó fẹ́ kọ́lé. Wọ́n ní ẹni tó lè kọ́kọ́ pẹ̀lú bàbá àwọn jọ pé wọ́n yí mọ́ra wọn ni wọ́n pa mọ́ra wọn lọ́wọ́ pẹ̀lú bàbá bàbá yìí kò wò ó kọ́ ọlọ́run lò ó kọ́ yẹ́ bí àmì náà ní ìgbà níbẹ̀. Wọ́n ní sìn. Wọ́n ní wọ́n ní bẹ́ẹ̀. Àwọn kò tí pọ̀ tó ọ̀dẹ̀. Wọ́n ní àwọn aláàbí Moshood yìí káyọ̀pẹ́lẹ́ ti jẹ́ tuntun wọ́n bẹ́ẹ̀ ni. Ọlọ́run wà á dára ní wọ́n ní bàbá wọn ni wọ́n tó kọ́lẹ̀ ìjọba ní. Màmá náà ní ọlọ́run kọ́lé fún wa. Àmọ́ ọlọ́run dáhùn ṣe fún ọlọ́run ká bá pa gbogbo ẹ̀kọ́ lọ́hùn. Ìlú ń bẹ, ilé ń bẹ, ilẹ̀ ń bẹ. Jẹ́bi tí wọ́n bá gbìyànjú gbogbo bí ẹ bá ní bẹ̀ bá ọdún òní ìkẹta ibi tí wọ́n bá bí ẹ bí ẹ bá tí ẹ bá lọ ní nǹkan bẹ́ẹ̀ yìí ní nǹkan. Wọ́n ní torí báyìí, wọ́n náà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, wọ́n náà bọ́ bàbá náà dúpẹ́, abáyé náà dúpẹ́. Wọ́n ní ọjọ́ ọpẹ́ òun náà ní ọjọ́ tòní. Wọ́n ní náà bàtà ní lára dé. Wọ́n ní náà bàtà ní láti náà. Wọ́n ní lè ṣe ayé kọ̀ọ̀kan. Wọ́n ní mọ́kàndínlọ́gbọ̀n. Wọ́n ní kí wọ́n pa ọjà bá ń gbọ́. Wọ́n ní ká máa ṣe iná bàtà náà. Wọ́n ní gbogbo àwọn yòókù ká máa ṣe bàbá tó fọ́ọ̀kì. Ọlọ́run tó ti ẹgbẹ́ yìí. Wọ́n fi lọ́dọ̀ kan sẹ́yìn. Ọlọ́run tó ti yẹ fún aláàjì Moshood àti àwọn òbí rẹ̀ àti àwọn ọmọ rẹ̀. Ó ṣe é ní àjogún lẹ́yìn lẹ́yìn. Wọ́n ní tí àwọn náà bẹ́ sọ lórí ẹ̀. Gbogbo yẹn máa gbọ́ báyìí. Wọ́n ní gbọ́ wa ká máa gbọ́ báyìí. Kẹ́ ẹ dúró. Ká dúró. Kẹ́yìn náà dúró. Kẹ́yìn náà dúró. Bẹ́ẹ̀ni ti dúró. Tí àwọn bàbá wa ṣe dúró. Bẹ́ẹ̀ni náà èmi náà ti ń bá kéwú bọ̀. Wọ́n náà náà ti ń bá kéwú bọ̀. Láti ibì kan. Láti ibì kan. Níjọ́hun. Níjọ́hun. Nílọrin. Kéwú àkúnlẹ̀kẹ́ là máa ké. Kéwú àkúnlẹ̀kẹ́ là máa ké. Nígbà tí Márkàsì Àdàbíyà dé. Nígbà Márkàsì Àdàbíyà dé. Nígbà kéwú àkúnlẹ̀kẹ́. Nígbà kéwú àkúnlẹ̀kẹ́. Àdàbíyà wa lo tiẹ̀. Àdàbíyà wa lo tiẹ̀. Nígbà tí Àdàbíyà ń lo tiẹ̀ lọ́wọ́. Nígbà Àdàbíyà ń lo tiẹ̀ lọ́wọ́. Gbogbo àwọn àmínú bàbá àta sọ bàbá Kàmáàdínì Dọ̀tá. Gbogbo àwọn àmínú bàbá àta ọsọ Sheikh Kàmáàdínì Dọ̀tá. Àwọn àfa àgbààgbà jọ náà. Àwọn àfa àgbààgbà jọ náà. Òun ní gbé àwọn àlàrọ̀bíyà ń gbé kọ́ọ̀kẹ́ nígbà tí ń dààmú àwọn àtàgbé. Kọ́ọ̀kẹ́ ní dẹ́mọ́ àtàgbé ní. Nígbà táwọn náà wá ń bá tí wọ́n lọ. Nígbà táwọn náà ń bá tí wọ́n lọ. Ọlọ́run ní kò tán bẹ̀. Ọlọ́run ní kò tán bẹ̀. Bẹ́ẹ̀ ló ti yọ sí Ádámà jáde. Bẹ́ẹ̀ ló ti yọ sí Ádámà jáde. Bàbá wa dìde. Bàbá wa dìde. Ọwọ́ ti kéwó gbogbo àwọn ọmọ kéékèèké jọ náà. Ọwọ́ jẹ́ kí gbogbo àwọn kéékèèké jọ náà. Ju àwọn tí ń bá bẹ̀ lọ. Ju àwọn tí ń bá bọ̀ lọ. Wọ́n fi wá dá gbogbo àjọ ní dáàbò lòkùnú ni wọ́n fi ń bẹ̀rẹ̀ àlàyémà. Wọ́n fi dá gbogbo àjọ ní dáàbò lòkùnú ni wọ́n fi ń bẹ̀rẹ̀ àlàyémà. Wọ́n fi wá kó alẹ́ rúdá. Wọ́n fi wá kó alẹ́ rúdá. Bàbá yìí ni máa tẹ̀lé sí Ádámà bọ̀. Bàbá wa ní máa tẹ̀lé sí Ádámà bọ̀ wọ́n bẹ̀. Nígbà tí wọ́n ò tí ì hàn dáadáa. Nígbà wọn ò tí ì hàn dáadáa. Bàbá yìí ń tẹ̀lé wọn. Bàbá wa ń tẹ̀lé wọn. Tí gbogbo wa mọ̀. Tí gbogbo wa mọ̀. Nínú àwa tá a mọ̀ ń jọ́nà lọ. Nínú àwa tá a mọ̀ tí a mọ̀ ń jọ́nà lọ. Ìmáàmù Màlẹ́ ti di ìmáàmù lọ́rin lónìí. Ìmáàmù Màlẹ́ ti di ìmáàmù ẹlẹ́ni. Nínú àwa tá a mọ̀ ń jọ́nà lọ. Nínú àwọn tí wọ́n mọ̀ ń jọ́nà lọ. Pírọfẹ́sọ̀ Abdulbaki Abdulhamid. Pírọfẹ́sọ̀ Abdulbaki Abdulhamid. Ń bẹnu wọn. Ń bẹnu wọn. Apá kan ti
apá kan ti kú. àwọn àkànṣẹ́kù. àwọn àkànṣẹ́kù. kò sẹ́ni tá a mọ̀. kò sẹ́ni tá a mọ̀. bàbá ìlà wa dámọ̀ pẹ̀lú Sheikh Yahya. bàbá ìlà wa dámọ̀ pẹ̀lú Sheikh Yahya. pẹ̀lú bàbá wa Sheikh Adama. pẹ̀lú bàbá Sheikh Adam. kọ́dà àti ẹ̀mọ̀ yìí tí bàbá wa yìí tẹ̀ kí ó ń bì kankan tó kọjá àdó Sheikh Adam. kọ́dà àmọ̀ fún bàbá wa tó ń bì kọjá àdó Sheikh Adam. kọ́dà àmọ̀ yìí tí Yahya náà wà ń bì kan tó kọjá àdó Sheikh Adam. àmọ̀ fún Sheikh Yahya ń bì kan tó kọjá àdó Sheikh Adam. tí bàbá bá ń bá tiẹ̀ bọ̀. tí bàbá bá ń bá tiwọn bọ̀. báwa sọ fún bàbá Mùdásírì Awádé yìí pé wọ́n dúró náà Yahya lójú ọmọ lò lónìí wọ́n máa lo bí àwà. wọ́n sì máa lò bẹ́ẹ̀. wọ́n sì máa lò bẹ́ẹ̀. àwọn sì ní aṣọ kúrú làwọn àgbà ká wí yìí. àwọn bàbá wa yìí aṣọ kúrú wọn bẹ́ẹ̀ nígbà tí wọ́n wí yìí. ká máa tẹ̀lé wọn. ká máa tẹ̀lé wọn. ká máa ní rọ̀dí iná fi ṣe àlámì iná ṣe àná. wà máa ń sa ayẹ́rì dọ̀ wà máa ń sa àǹkà. bàbá ti ń wí báyìí. bàbá ti ń wí báyìí. bàbá yóò mọ náwó báyìí. bàbá wa mọ náwó. ẹni ọba wo ẹ̀fẹ̀. ẹni ọba wo ẹni ẹ̀fẹ̀. ọba wo ẹ̀kọ́. ẹni ọba wo ẹ̀kọ́. ẹ̀fẹ̀ ẹ̀kọ́. àwa la ládàmà. bẹ́ẹ̀ ti ṣe ń jọ náà. bẹ́ẹ̀ ti ṣe ń jọ náà. inú ọmọ wa wù wá nú ẹ̀mí. ọmọ wa wù wá nú ẹ̀mí. tí bàbá bá tún wá tí bàbá bá halẹ̀ fún ọba lọ́ni tó halẹ̀ mọ́ gbogbo ayé. tó bá tó halẹ̀ mọ́ gbogbo ayé. Yàyà. Yàyà. èmi àti Mùdá wa ń lọ. èmi àti Mùdá wa ń lọ. àtà Ìlọrin bí Ọlọ́run wọnú Ìlọrin nù. ambassador òun náà bí ṣe ambassador. ó ní ambassador gbogbo ti lọrin ambassador gbogbo Lagos lélẹ́yìí. ẹ wá ẹjọ́ tí gbogbo abá bàbá yìí mà. ìjọ tí gbogbo adáwà dá bàbá yìí mà. ìjọ tí Moshood àbá ń pe olóko wọn. olóko wọn. Lárúbáwá àkọ́kọ́ ta ní dárú. Lárúbáwá àkọ́kọ́ ta ní dárú. tí bàbá bá dé. tí bàbá bá dé. pẹ̀lú wọn. pẹ̀lú wọn. bàbá wa hẹ́ẹ̀tì Lárúbáwá. bàbá wa hẹ́ẹ̀tì Lárúbáwá. bàbá yìí ló jí wọ́n hẹ́ẹ̀tì ẹ̀. bàbá wa yìí náà jẹ́ kí wọ́n hẹ́ẹ̀tì ẹ̀. lọ́rọ̀ ọ̀fẹ́ jí Lárúbáwá ní kí ó tó kí ní jẹ́ àrọ̀bíyà èmi gan Lárúbáwá fúnra mi. èmi gan Lárúbáwá fúnra mi. ẹ wá wo bẹ́ẹ̀ tí ń bá bọ̀ táwa yìí dá wọn mọ̀. ẹ wá wo bẹ́ẹ̀ tí ń bá bọ̀ táwọn bàbá wa yìí wá dá wọn mọ̀. tọ́wájú tó gbogbo tá a bí lọ́mọ àti táwọn náà bí àti àwa tí wọ́n bí àwa lọ́mọ kéwu wọn. gbogbo tá a bí lọ́mọ àti táwọn náà bí àtàwọn tí wọ́n bí gan gbogbo àwọn lọ́mọ kéwu wọn. bàbá ṣe Ádámà tá a bí. èmi ọ̀tẹ́ ẹ̀ mọ̀ ẹ́ ìgbà pààyè èmi ọ̀tẹ́ mọ̀ pé ẹnìkan tún wà tó tún kọ́ wọn kéwu. ọ̀rọ̀ mẹkáníkà tún bẹ tó tún kọ́ wọn kéwu. kọjá Ádámà. kọjá Ádámà. torí rìgáàdì tí wọ́n ń fún gbogbo Ìlọrin kọjá kán sọ bẹ́ẹ̀ nìkan bẹ tó tún kọ́ àwọn. torí pé rìgáàdì tó ń gbogbo Ìlọrin kọjá kátó-ṣe pé nìkan bẹ tó tún kọ́ àwọn. bàbá yìí ní sinidà gẹ́gẹ́ bíi Máàlìkì àti ìmáàmù kìíní tó lọ ọkọ̀ lẹ́tà láti ayé tó gbé sọ́run. ọlọ́kọ̀ lẹ́tà láti ayé tó gbé sọ́run. ó ní Gàzálì. Gàzálì. àtàyé lòun ti gbó tiẹ̀ wá ó lu ayé ó sì lu ọ̀run. ó lu ayé ó lu ọ̀run. nígbà tí wọ́n ta lọ́ọ́ pa Gàzálì tá a pa Gàzálì tó ọ̀run ó sì kọ lẹ́tà látọ̀ wọ́n sì gbé kalẹ̀. ó sì kọ lẹ́tà látọ̀ wọ́n gbé kalẹ̀. ó gbé sọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀. ó ní wọ́n gbé sọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀. ọ̀rẹ́ wa kà fún gbogbo ayé. ọ̀rẹ́ wa kà fún gbogbo ayé. tí bàbá yìí ń tu pẹ̀lú tí Yàrá máa fi ń gbé wá. tí bàbá wa ń tu tí Yàrá máa ń gbé wá gbogbo wọn sunkún lórí ẹ̀ ní ẹ̀. ó ní ẹ̀yin sunkún lérí pé mi kú. ẹ̀yin sunkún lórí pé mi kú. èmi ò kú. èmi ò kú. ọjà wàhálà èmi ò sòkú. ẹ̀yin ló kú èmi ayẹlẹ. ayẹlẹ. àtàkùnrin nàbí anamí. àtàkùnrin nàbí anamí mẹ́tòkùn. láìpẹ́ sákàlì mẹ́ta wọ́n bá ìyànà. láìpẹ́ sákàlì mẹ́ta wọ́n bá ìyànà. àwọn ilé ìsòkú. àwọn ilé ìsòkú. Ádámù èsòkú. Ádámù èsòkú. àbàtà àdàkọ èsòkú. gbogbo ẹni bá fẹ́ràn Ọlọ́run àyèsò. gbogbo ẹni bá fẹ́ràn ẹni Ọlọ́run àti èsòkú. àlàyé ni wá ní àlàyé àlàyé wá láti gbogbo wọn ní kìí ẹ̀yà tí láti kìí àmà. Ọlọ́run jọ dáa fún yín ọ̀rọ̀ kálẹ̀. ìjọ dáa fún yín kálẹ̀. wọ́n ti gbà wá lọ́wọ́ yín nísìnyí. wọ́n ti gbà wá lọ́wọ́ yín nísìnyí. gbogbo jẹkújẹ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ wọ́n sábà bò ó mọ́lẹ̀. à ń gbọ́ àárín à ń gbọ́ ní à ń gbọ́ lọ́wọ́ lọ́wọ́ sábà bò ó mọ́lẹ̀. bá wa sọ gbogbo ẹ̀dọ̀ kan. bá a sọ gbogbo ẹ̀dọ̀ kan. Olúwa bá wa sọ. قولوا سلاما يا معشري قولوا سلاما وقولوا له قولا سلاما قولوا جبريل سلاما
ẹ pé mo dàvà lónìí mo mú sọ́ọ̀kì ń kọ́ àwọn ọmọ ìjọ ti sẹ́ bẹ̀rẹ̀ nu o kó wá sí ìròyìn ọdún tí wọ́n fi jánẹ́tì fún Sheikh Adam ìròyìn ọdún tí wọ́n fi tún fà fún Sheikh Adam wọ́n wá bá sẹ́wọ̀n lọ tó sì tún jásí pé wọ́n ti lo ayé kan pẹ̀lú àwọn àfáà kan tẹ́lẹ̀ kí wọ́n tó pàdé sí Adam iṣẹ́ náà wọ́n bá bọ̀ láti bẹ̀. bọ́bá wo nísìn ọmọ tí wọ́n bí lọ́dún sí Adam kú ó ti tó lé ọkọ lọ tí wọ́n wo sẹ́mi tí wọ́n tún bẹ̀rẹ̀ pé ọkẹ́ àfáà mi lọ́dọ̀ Ọlọ́run àmọ́ àní dúró kò ní rẹ̀ mí. mo wo programu wọn nu Ramadan náà bọ́yọ́ dún yàbọ̀ tó kọjá mo ti rọ Ọlọ́run tí ì bá yẹ pé wọ́n èrì táyà yẹn lẹ́nu iṣẹ́ Ọlọ́run ó ti yẹ káwọn bàbá yìí ọ lọ sí mi. wọ́n ti dà ọ wà pé wọ́n ti tà báyìí àmọ́ wọ́n kà pé mo gbọ́dọ̀ ṣiṣẹ́ yìí náà ni ó ti rẹ̀ wọ́n. Ọlọ́run mọ̀ọ́dẹ tí wọ́n ti bọ̀ ǹjọ́ náà wọ́n ní torí Ọlọ́run torí Ọlọ́run. òun náà ló ṣe ṣe Adam àlàáfíà wọn wá lọ kí Ramadan tó dé òyìnbó náà lè lọlé pẹ̀lú bí ẹ ṣe wà yìí wọ́n kọ́ làbáyé ilé àwọn òṣèlú táwọn oníṣẹ́ mi mọ̀ yín lọ jíṣẹ́ tèmi ń jẹ́ o wọ́n sì dé pẹ̀lú stress wọ́n tún parí odidi ọgbọ̀njọ́ pé màá ṣe tafsiri yìí. iṣẹ́ ni tọ́lọ̀ ń fúnra ara rẹ̀ wá pé máa ṣiṣẹ́ o. sayara Allahu amalakum. sayara Allahu amalakum. wa rasuluhu. kì í yá. títí Ọlọ́run yìí ṣe dán wàláì kì í yá níbi ògbìn láàárọ̀ yìí kó sì wù láàárọ̀ la kó wù lálẹ́ ìdánu o wàláì ìdán ni tí kìí bá ṣe ìdán tó àpèsè Ọlọ́run ni kì í yá kódà bu atadóye àgbọ̀dọ̀ sọ pé ṣe wà láńjẹ ńbò la bẹ̀rẹ̀ tí ó fi wá kàn wá léèrè apá ara àwọn èèyàn tó fún wa. tí wọ́n tó tẹ́sẹ̀ sí ro wọn tí wọ́n ní ẹ̀jọ̀kọ́ ìníjòkó mo fẹ́ dúró ní káwọn tí mo bí ó lè ba àjòkó kì í yá o kò í yá bẹ́ẹ̀. iṣẹ́ fìtínà tí wọ́n wá ṣe ni tí wọ́n sáf pẹ̀lú inú kan ọkọ̀ kan fìtínà ni náà tí wọ́n ṣe pẹ̀lú àníyàn tó dáa òun ló jẹ́ kí wọ́n ó rí náà rí wọn níbi tí wọ́n gba bíráìbù. níbi tí wọ́n fowó ra oyè kò ṣe fowó rà iṣẹ́ rẹ ni wọ́n nídìí. iṣẹ́ ni wọ́n nídìí. ẹni Ọlọ́run ọba dẹ̀ kí ẹ̀dẹ́ òní kí ìtọ́lọ́mbà kí èèyàn tán lọ́lọ́run ọ̀sẹ̀sẹ̀ wá lu àwọn kan yóò lò wọ́n ẹ bá mi kí. níjọ́ tí wọ́n fún baba ṣe Adam ní Wisam ní Cairo Ọlọ́run kí wọn nígbẹ̀yìn ayé wọn ni àwọn tí wọ́n dẹ̀ fún wọn ò fún kèéserú àwọn tí wọ́n fún àwọn ara wọn ni àwọn àfa ńláńlájì kò jìkò ni wọ́n fún láyé àmọ́ wọ́n rí sẹ́ bàbá. mo pàdé òyìnbó kan láìpẹ́ yìí rìsáàsì làwọn ń gbá káàkiri ayé kódà kìí ṣe mùsùlùmí. ìwọ̀n sọ fún mi pé Nàìjíríà ni mo Nàìjíríà ni mi orísun ọmọ ẹni tí wọ́n ń pè ní Sheikh Adam máa ń wò pé sí mo mọ ẹni tí wọ́n ń pè ní Sheikh Adam bó níbẹ̀rẹ̀ tó bínú èmi lọ́wọ́ kémi ó bì wọ́ pé sí ọmọ ẹni tí wọ́n ń pè ní Sheikh Adam olùbáwájú ọba níbẹ̀ ń wá sí ma sí Adam yẹn ju èmi lọ kìí ṣèràn wa kò sì bá wa gbé ọ wá download gbogbo tí ń jẹ́ àyàtú bàbá gbogbo gbèsè ayé bàbá látòkè délẹ̀ àtàwọn tó bí wọn bí wọn ṣe kẹ́kọ̀ọ́ gbogbo iṣẹ́ tí wọ́n ṣe oyè tí wọ́n gbà ó sì fi ṣèwé ṣíṣe Adam lọ́lọ́ kó fún ni àbáwọ̀ ọmọ ṣíṣe Adam bí pé adákùn afẹ́kọ̀ọ́ bá polongo àfa wa iṣẹ́ wọn ló bí. lónìí tí wọ́n bá pè àbá Ramadan ọjọ́ tí mo kọ́kọ́ rí lórí net tí mo wò táwọn ọmọ fìhàn mọ́ wò mo ní Sheikh Moshood wọn ní Allahu Akbar ìtọ́lọ́hún ṣe fún wọn yìí ó ju àwọn lọ wàláhì ó ju wọn lọ wọn á represent Islam
Islam gangan ó dúpẹ́ fún wọn tó tọ́ pé wọ́n bá bàjẹ́ ni wọn ò ní ronú orí kan wọn. Wọ́n sojú Islam dáadáa ni wọ́n fi rí náà rí wọn bẹ̀ wọ́n yí pé wàá gba láwàní kò sóyè tó tó yún mọ́. Mo jẹ́ mùdírù ni mo jẹ́ séwù ni ẹni tó bá jẹ́ ìmáàmù lọ́gẹ́ torí oyè tọ́lọ́hún fún anabi Ibrahima ìmáàmù ni ọ̀gá oyè ni láwàní ìmáàmù náà ni wọ́n wá fún wọn ni oyè tó ga jù ni Islam kò dúpẹ́ fún wa pé wọ́n sojú wa dáadáa. Ẹlẹ́ẹ̀kejì ṣé Ádámù gan bi tó wà yóò dúpẹ́. Allahu Akbar. Nítorí Al-Qur'ani kàwé ni kí wọ́n lálẹ́ ayẹ̀rá tó rẹ̀ lùlá kàmínà lùlá àdìtà àwọn ànábì Ọlọ́run wípé ẹ̀yin wọn dáa jojú wọn lọ. Bí eré yóò bá máa ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí tí bàbá Gànmọ́ wíwí sí wọ́n lálẹ́ ayẹ̀rá tó rẹ̀ kàlùlá wá ṣẹ. Àyè àwọn ọmọ tí Ádámù bí ọ̀tọ̀ ni dandan ni kí wọ́n dèèyàn dandan lèyí ni torí bàbá ti ṣiṣẹ́ kí wọ́n dèèyàn kalẹ̀ àmọ́ bí ṣe bàbá ó ti yọ lára àwọn ọmọ kéwú ni. Dandan ni kọ́mọ bàbá ó dèèyàn dandan lèyí ni àmọ́ bonisẹ́ bàbá ti fẹ́ yọ ara àwọn ọmọ kéwú ni iṣẹ́ bàbá ó ti yọ. Ipe yes àfààní ọ torí bí àwọn bá yọ sí nìsín ayé ọgbà kí wọn láàfà àmọ́ táwọn bá sọ pé ádámà làáfà àlíyá ìwọ tún làáfà wàláì bàbá wọn bá lù lọrin pẹ̀lú gbàgbé rẹ̀. ọkọ ibẹ̀ lẹ́ẹ̀kan sí i. àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ fún mi. Wallahu yasimuka minan nas. nípa tó tàn án pàdé pẹ̀lú ṣé Adam àwọn wa ṣiṣẹ́ ń bàdàn àti adájọ́. Sí Ádámù wá bàdàn làwọn lọ bá wọn náà fẹ́ dọ́dọ̀ àfa wọn àwọn máa ń bí wá pé ẹ̀ láàfa sí Ádámù ni mo láàfa ibo làfa yẹn òun wà ẹ̀ tẹ̀lé yín débẹ̀ làwọn fi bá sí Ádámù dọ́dọ̀ àfẹ́sìn. ó sẹ́bà nípa mbẹ́mbẹ́ ọmọ àfẹ́sìn mbẹ́mbẹ́ karama wọn ọ̀dà bíi sí Ádámù ara àfa sí Ádámù ní ayé ti mà pé bàbá wa ẹ̀sìn ni ó bí wa àfa ni. Sebitaji Adabi bímọ ara ṣé Kamali ní ayé ti gbà yí pé ṣé Tajul Adabi àfààní ṣebí bàbá wa Tajul Mumini wọn pè ní àfa sàkálọmọdá ṣebó bímọ amara bàbá Lágbàjì tọjọ makéwù rẹ láyé ti gbà yí pé ṣé Tajul Adabi àfààní Tajul Mumini súnà Ọlọ́run súnà Ọlọ́run ẹ dákun bọ̀ ẹ fọ abalẹ̀ jọ̀mọ́ súnà Ọlọ́run súnà Ọlọ́run súnà Ọlọ́run súnà Ọlọ́run bó ṣe fìlànà rẹ̀ lélẹ́nìyàn wala tajidi suratullahi tabdila wala tawila. Ara ọmọ kéwù lọ́lọ́run ó ti yọ sí àfa sísè miskinu òbí ma ní káwọn tó máa ru àlìmiskinu ká. Al-miskinu billah. Ó fi hàn yí pé ìtọ́lọ́sọ fún bàbá Sheikh Moshood yìí oore bàbá wa Sheikh Ádámù ni. Allah ta'ala anhuma. Oore bàbá Sheikh Ádámù ni bí Ìsìlámù bá dúpẹ́ Sheikh Ádámù náà tún dúpẹ́. Pé o sojú mi dáadáa tí mo gbé dé ọlọ́wọ́ ọ̀bá jẹ́ lọ́jọ́ wọn ó lè rántí ẹ̀ láyé yí pé ọ̀kan nù wa tá a gbọ́dọ̀ fún láwàní ni ọ́. Ẹ̀kẹ́ tọpẹ́ àwa tẹ ẹ̀kọ́ náà á dúpẹ́. Bẹ́ẹ̀ bá ṣe dáadáa ni wọ́n ó pè yín mọ́ wa a sì tó bẹ́ẹ̀ ká dì náà yìí pé èyí sàfà wa tó bẹ́ẹ̀. Láyé ò lè dínà yà fà rẹ bọ́ọ̀ bá ń ṣeré ara rẹ ló kù wọ́n tẹ́wọ́ bá ń tara rẹ ló kù ò lè dínà yà fà rẹ ká dínà yìí pé ẹ̀yìn sàfà wa irọ́ ni bẹ́ẹ̀ bá wá ṣe dáadáa láyé ìbò ní ká fojú sí. Allahu Akbar. Definitely èyí tẹ́ ṣe yín náà ẹ sọ wá náà lórí ní pé tẹ́ bá ní àwọn ò làwọn afá yín o àwọn afá wa nìyẹn àwọn làwọn tẹ fún láwọ dùnjò ní
mo ń wo nẹ́ẹ̀tì jò ní mo á rí àwọn àmì tí wọ́n lọ sí sọ́fúà mo lọ́ọ́ dà báwọn. ẹ lọ ọ̀hún dá. Adamallahu hayatahu. sáà wọn ránṣẹ́ pé wọ́n ní ṣébí iṣẹ́ wọn ni wọ́n rí pé ẹnìkan ní báṣẹ́ lọ yìí ẹjọ́ ká lọ kí ká lọ fíṣítì ẹ̀ iṣẹ́ ni kì í ṣàdédédé. Ọlọ́run ní ṣe àdúrà fún. Ọlọ́run ní ṣe àdúrà fún tọ̀. Ọlọ́run ní ṣe àdúrà fún tọ̀ mú. Làwọn obìnrin bá wọn fẹ́ ṣàdúrà. Làwọn obìnrin bá wọn fẹ́ ṣe àdúrà. Torí àwọn àgbà àwọn alájú wa Moshood. Torí bá àwọn àgbà àwọn alájú wa náà dọ̀tọ̀ dáàbò alájú wa Moshood. Gbogbo ń bá a máa kọ́lọ́ ṣe fún ni láyé ló ṣe fún wa. Gbogbo ń bá a máa kọ́lọ́ ṣe fún ni láyé ló ṣe fún wa. À ń wí lójú wọn, à ń sì ń wí lẹ́yìn wọn. À ń wí lójú wọn, à sì tún wí lẹ́yìn wọn. Alájú wa Abdulhamid. Alájú wa Abdulhamid. Ọ̀sọ̀ fún mi lónìí. Ọ̀sọ̀ fún mi lónìí. Pé àwọn tẹ̀lé àwọn afọ àwọn àlọ́ àgàgà. Nípa àwọn tẹ̀lé àwọn afọ àwọn àgàgà. Ìtọ́ wa da ìgbónú kan náà wá. Ìtọ́ wa da ìgbónú kan náà wá rà. Wọ́n á sọ̀rọ̀ kábàjá Abdulhamid. Àwọn á sọ̀rọ̀ kábàjá Abdulhamid. Wọ́n ní gbogbo lọ́wọ́ mo ṣe bára láti wọ́n ní ó tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Àwọn àwọn ọmọ ayé pé ní gbogbo lọ́wọ́ ṣe bára láti ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Mo ní nítorí pé wọ́n gbàdúrà lẹ́nu ìyá tó bí wọn. Lórí pé wọ́n gbàdúrà lẹ́nu bàbá tó bí wọn. Wọ́n gbàdúrà lẹ́nu àbá tí wọ́n kọ́ nílá ọjọ́. Wọ́n gbàdúrà lọ́dọ̀ àbá tí wọ́n ní gbẹ̀yìn. Wọ́n lọ bá wọn lájú wa dà. Wọ́n gbà fún wọn tọ́katọ́ka tẹ̀mítẹ̀mí. Àlànà àwọn akóolé wọn lọ́wọ́ bí ọ̀dà. Gbogbo àwọn tí wọ́n fẹ́ rí mi tí wọn ò ní lè rí mi. Gbogbo àwọn tí wọ́n fẹ́ súnmọ́ mi tí wọn ò ní lè súnmọ́ mi. Gbogbo gbígbàdúrà tí wọ́n máa ń wá lọ́dọ̀ mi mo gbé fún ọ gbé fún wa. Gbogbo tí wọ́n máa ń wá lọ́dọ̀ mi mo gbé fún ọ gbé fún wa. Gbogbo kẹ́tọ́ máa ń wá lọ́dọ̀ mi mo gbé fún ọ gbé fún wa. Ọlọ́run gbé tí wọn fún wọn tẹ́lẹ̀ kó tó wá nígbà bàbá wa alájẹ aláfúnà fún wa fi tí wọn kù. Ọwọ́ àpò háyà. Ọwọ́ àpò háyà. Lẹ́kùtọ́nù. Wọ́n wá wa bẹ́ẹ̀. Wọ́n wá wa bẹ́ẹ̀. Nàìjíríà náà. Wọ́n wá wa bẹ́ẹ̀. Wọ́n wá wa bẹ́ẹ̀. Gbogbo àwọn tó bá ńláńlá tí wọ́n kò háyà lẹ́kùtọ́nù wà láì lábẹ́ wọn wà. Wọ́n ní gbogbo àwọn tó bá ńláńlá tó bá kò háyà lábẹ́ alájú wa náà wà. Wọ́n ní wà láì tẹ̀lá. Bọ́lá ti ṣe fún wọn nù. Bọ́lá ti ṣe fún wọn nù ni. Ọlọ́run wà ní ìjọ bàjẹ́. Ọlọ́run ní ìjọ bàjẹ́. Àtàkùn ọlọ́run bàjẹ́. Níbi tí wọ́n ti bínú ẹ̀bálẹ́lẹ̀ ẹ̀tún wá rí èèmọ̀ mi ò rí ilé ẹ̀tún fọkún ìdẹ̀ balẹ̀ níbi tí wọn ò ti bí yín ẹ̀rílégbé mbẹ̀ ẹ̀ńgbélé onílé mbẹ̀ bá ẹ̀fí wá kọ́ ti yín ádá àtọ́wùn àfàmùnù àwọn àmọ̀síkiri gẹ́gẹ́sà ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ fún yín. Àwọn tó ṣe bẹ́ẹ̀ fún yín. Ọlọ́run níjọ́ bàjẹ́. Àwọn níjọ́ bàjẹ́. Àwọn arájọ àbẹ̀lú wa dà pọ̀. Arájọ àbẹ̀lú wa dà púpọ̀. Ọbẹ̀ ìlérí èmi. Ọlọ́bẹ̀ ìlérí àwọn ìlú. Àtàlájì. Gbogbo àtàbẹ̀ mọ́gàjì. Gbogbo àtàbẹ̀ mọ́gàjì. Ọmọ akẹ́ ohun aláàjì. Ọlọ́mọ akẹ́ ohun aláàjì. Yéé ṣe bá a fi pọ́n wọn lé. Yéé ṣe bá a fi pọ́n wọn lé. Wọ́n kọ́ wa. Wọ́n kọ́ wa. Wọ́n tọ́ wa. Wọ́n tọ́ wa. Wọ́n lè wá. Wọ́n lè wá. Wọ́n fẹ́ràn wa. Wọ́n fẹ́ràn wa pẹ̀lú ẹ̀. Ẹ bá lọ bá wọn. Ẹ bá lọ bá wọn. Aláàjì. Aláàjì. Gàdé. Gàdé. Mo nílì àpò márùn-ún. Mo nílì àpò márùn-ún. Nísìnyí. Ẹ bá ń wá. Ẹ bá ń wá. Àwọn ìwọ ṣe ládábẹ̀ o. Ṣe ládábẹ̀ o. Wọ́n bọ̀ wá o. Wọ́n bọ̀ wá o. Wọ́n ti dá padà. Wọ́n ti dá padà. Aláàjì ò ní náà. Wọ́n ní náà ní. Wọ́n dákò mẹ́wàá. Wọ́n dákò mẹ́wàá. Aláàjì ò ní náà. Wọ́n ní náà ní. Wọ́n ò ní ní àsìkí lọ́wọ́ kó wọ́n á rí pé ìyá àsìkí ń jẹ àwọn àtàǹbẹ̀ lára. Aláàjì wa tó wò ní. Wọ́n ò ní àsìkí lọ́wọ́ kó wọ́n á rí pé níyà ń jẹ nìkan ní fẹ́ lára wa. Àwọn táwọn ní wọ́n ní ṣe bẹ́ẹ̀. Wọ́n ní náà ní. Wọ́n ní náà ní. Ọlọ́run wá ṣe bá wọn náà. Ọlọ́run wá ṣe bá wọn náà. Ẹnìkan ló lérí fún wọn àwọn òbí mọ́tò fún wọn. Ẹnìkan lérí fún wọn àwọn òbí mọ́tò fún wọn. Ọdún tó wọn àwọn mọ́tò tuntun tí wọ́n gùn. Ǹjẹ́ tó wọn àwọn mọ́tò tuntun tí wọ́n gùn. Túbọ̀ tó wá kó báyìí. Túbọ̀ tó bá kó báyìí. Ọlọ́kàwùn náà. Ọlọ́kàwùn náà. Ọlọ́run gbàgbé fún wọn sọ bọ́lọ́run pé Ọlọ́run sọ bọ́lọ́run. A ti pé Ọlọ́run má jẹ́ lómi ó lè ra mọ́tò báyà jí. Títí tó wọn ó fi à Ọlọ́run wílẹ̀ wọ́lọ́. Ọlọ́run gbàgbé fún wọn sọ pé Ọlọ́run má jára kí náà rà. Ọlọ́run gbàgbé bẹ́ẹ̀. Ọlọ́run gbàgbé bẹ́ẹ̀. Ọlọ́run má jẹ́ Ọlọ́run wọ̀ sọ́bẹ̀ kọ́lá. Òun náà àmẹ́tí wá rà náà. Ọlọ́run àmẹ́tí wá rà náà. Òun náà tó ń bọ̀. Òun náà tó ń bọ̀. Ṣé dáadáa kan ni wọ́n ṣe? Ṣé dáadáa kan ni wọ́n ṣe? Pẹ̀lú àwọn bẹ́ẹ̀. Pẹ̀lú àwọn bẹ́ẹ̀. Gbogbo dáadáa tó lọ sí báwa rẹ̀ di. Gbogbo dáadáa tó lọ sí báwa rẹ̀ di. Ọlọ́run ti jọ bàjẹ́. Ọlọ́run ti jọ bàjẹ́. Ọlọ́run ti ṣe bí àgbẹ̀kọ̀ ní bàjẹ́. Ọlọ́run ti ṣe àgbẹ̀kọ̀ ní bàjẹ́. Àwọn ọlọ́run fún wọn láwọn ọmọ tó kójú owó. Ọlọ́run fún wọn láwọn ọmọ tó kójú owó. Àwọn jẹ́ àbá Amẹ́ríkà. Àwọn jẹ́ àbá Amẹ́ríkà. Wọ́n jẹ́ àdájú gbogbo wa. Wọ́n jẹ́ àdájú gbogbo wa. Àbá àtúrù ni. Àbá àtúrù ni. Ọmọ bíbí inú wọn. Ọmọ bíbí inú wọn. Bẹ́ẹ̀ ló náà ti kéwù. Bẹ́ẹ̀ náà ti kéwù. Wọ́n jáde bẹ́ẹ̀. Wọ́n tún jáde bẹ́ẹ̀.
bẹ̀. ọdún dàbà wọ́n ní ẹ̀wẹ́ nílé bẹ́ẹ̀ ni. tó gba àbá nù. ilé ló gba àbá nù. àwọn bàbá alájú wa dà. bàbá alájú wa dà. àwọn alájú wa Moshood. wọ́n ní alájú wa Moshood. wọ́n tún ti kówó sí ọlọ́dọ̀. wọ́n ti kówó sí ọlọ́dọ̀. ọ̀dàmírí. ọ̀dàmírí. ọ̀sẹ̀ jàmbárí. ọ̀sẹ̀ jàmbárí. ọ̀dàìdárí. ọ̀dàìdárí. àwọn ọmọ sì ń bẹ́lẹ̀ rẹ̀. àwọn ọmọ bẹ́lẹ̀ rẹ̀. wọ́n lè máa gbé owó. wọ́n lè máa gbé owó. pé ọmọ rẹ̀ gbé ọ lówó. ọmọ rẹ̀ gbé ọ lówó. wọ́n ti dá àwọn ọmọ rẹ̀ dàda kábà ní wọn bẹ́ẹ̀ bá dà. ọlọ́run sì bẹ́ẹ̀. àwọn òṣèré bẹ́ẹ̀. ìjọ pàtẹ́. àwọn oníjọ́ pàtẹ́. ọlá nàbì. àtàwọn nàbì. ẹ̀yẹ wo bẹ́ẹ̀ sọ̀rọ̀ fún bàbá àgbà. àwọn ẹ̀ka wo wọ́n bá ti àlọ́ fún bàbá àgbà. gbogbo ń dà fi sàpà náà. gbogbo dáa fi ṣe àbá nánú ni. ọ̀sẹ̀ wọn ọ̀sẹ̀ kù. ẹ̀ẹ́dì gbogbo gbàgbọ́n sàdúrà. wọn láti gbogbo pàtàkì àdúrà. wọ́n ti dún ní. wọ́n ti tọkàtọkà. wọ́n ti tọkàtọkà. látọkà wa ló ti wá. látọkà ló ti wá. ara ti ti senu. ara ti senu. wọ́n bá báyà ṣe. wọ́n bá yẹn ṣe. wọ́n bá ṣe. wọ́n bá ṣe. wọ́n bá sì lè bá ṣe. wọ́n bá lè bá ṣe. wọ́n láwọn bá ṣe. wọ́n láwọn bá ṣe. ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ fún yín. ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ fún yín. ó fi gbígbàdúrà sí ilé ya. wọ́n fi gbígbàdúrà sí ilé ya. àbá àmúṣá. àbá àmúṣá. ń tọrọ ọmọ. ń tọrọ ọmọ. lọ́dọ̀ ọlọ́run. ọbẹ̀ náà títí. ọbẹ̀ náà títí. ọ̀rọ̀ ma. ọ̀rọ̀ ma. tó kára. ní ọ̀kadà. alájẹ sàdúrà sí. ọdí alájẹ sàdúrà sí. ọ̀rọ̀ wọn sàdúrà mi lẹ́yìn ẹ̀ máa. ọmọ ọ̀fẹ́ wọ́n ti àdúrà mi lẹ́yìn rẹ̀ máa. alájẹ ló ti rí bẹ́ẹ̀. alájẹ ló ti rí bẹ́ẹ̀. ó ti rí bẹ́ẹ̀. ó ti mọ náà. ọ̀rọ̀ ọkùnrin ni. mélòó rú ẹ̀ bẹ́ẹ̀. mélòó rú rẹ̀ bẹ́ẹ̀. tàbẹ́ kà. tàbẹ́ kà. obìnrin ká. obìnrin ká. ọba dàjí. olóhùn ní ọjà. olóhùn ní ọjà. tó fẹ́ kà. ó tó 1 million. ó tó 1 million. àwọn òrìṣà. àwọn òrìṣà. àṣàdúrà. àṣàdúrà. ọlọ́dún òrìṣà. ọlọ́dún òrìṣà. alájẹ wa ná gbogbo owó wọn. alájẹ wa ná gbogbo owó wọn. gbogbo òrìṣà. gbogbo òrìṣà. ó sì ọjà náà. ọwọ́ rí ọjà náà tà. ọwọ́ tàtà. ọwọ́ tàtà. ọwọ́ abẹ́ ti ṣe gbèsè. ọwọ́ abẹ́ ti ṣe gbèsè. ọbẹ̀ ti dáadáa. ọbẹ̀ ti dáadáa bẹ́ẹ̀. ọlọ́run wa dára. ọlọ́run wa dára. irú rẹ̀ pọ̀. irú rẹ̀ pọ̀. wọ́n tó dúró dédé. wọ́n tó dúró dédé. irú rẹ̀ pọ̀. irú rẹ̀ pọ̀. ọlọ́run ò sí. irú ọlọ́run ò sí. ọlọ́run wa yọ àyùmáyé bálájì. ọlọ́run wa mọ àìmáyé ọjọ́ àìmáyé èèyàn. ó dúró tọ̀. ó dúró tọ̀ mọ́ta. ọ̀ aláàjì. ọlọ́run ti ṣe fún wa. ọlọ́run ti ṣe fún wa. ọlọ́run àbá àbáká. àbálá àbáká. àbá àbáká ti kọ́. àbá àbáká ti kọ́. làdáni ni. ń pèrò lágbá. ń pèrò lágbá. ọbẹ̀ kó máa jọ kan. ọbẹ̀ kó máa jọ kan. ọlọ́run bálájì. ọlọ́run bálájì. ọlọ́run ọ̀rẹ́ lọ túnná. ọlọ́run ọ̀rẹ́ lọ túnná. a ti gba àgbò kan. a ti gba àgbò kan. ó tó màlúù. ó tó màlúù. wọ́n sì ní. wọ́n sì ní. wọ́n tọ́jú ẹ̀. wọ́n tọ́jú ẹ̀. wọ́n tọ́jú ẹ̀ lọ. wọ́n tọ́jú ẹ̀ lọ. àgbáàmì ni ọlọ́run ní bẹ́ẹ̀. wọ́n bá jẹ́ mọ́ wí. aláwọ̀ bí bùkún àlùfáàní ní ọkọ̀ ti jẹ́ àwọn mí nì. bẹ́ẹ̀ a máa ń sàbílẹ̀ a máa ń sọ̀rọ̀ kájú ọgbà lẹ́nu. wọ́n á kún ṣe kájú ọgbà. bẹ́ẹ̀ méjèèjìlá wọ́n ní ọ̀rọ̀ kájú ọgbà lẹ́nu wọ́n á ní sèrè. wọ́n ní kí àyẹ̀wò bọ̀rọ̀ kájú ọgbà lẹ́nu wọ́n tó wá ní sẹ́rẹ̀. ọlọ́run tó kù yín bẹ́ẹ̀. ọlọ́run tó ń pè é bẹ́ẹ̀. ọlọ́run tó bàjẹ́. ẹ̀mí kúkúrú. àtàlábíà. nítorí náà bàjẹ́. Ọlọ́run dákun àwọn ẹ̀fẹ̀ ọ̀ ẹ̀mí gígùn àtàláfíà pẹ̀lú gbígbàdúrà tó kájọ lọ́wọ́ bàbá ṣé wọ́n ṣe òde ọ̀la àṣàdù ẹ̀dá. Ọlọ́run dákun àwọn ẹ̀fẹ̀ ọ̀ ẹ̀mí gígùn àtàláfíà pẹ̀lú
bá manúrò àwọn kan jókòó báyìí níwájú Sheikh Adam lánàá gbogbo náà kí wọ́n lè jókòó ń ta má lé ni ó kù wọ́n ó sì kù ìtàn lẹ́nu wọn àmọ́ kí lè fi tàn sí wọn ò lè náwó sí. mo kí anabi Muhammad sallallahu alayhi wa sallam ẹni ọba ama anabi tí ń wí kó yóò bá anabi dáadáa sallallahu alayhi wa sallam oníṣe déédéé ijọ́ tí wọ́n fẹ́ gún ìsìláàmù lọ́bẹ̀ èèyàn mẹ́ta náà lọ rẹ́síkù islam tí yóò jẹ́ islam ó di nǹkan kan ẹni àkọ́kọ́ òun là anabi Muhammad sallallahu alayhi wa sallam gbogbo apáta là bá anabi láyé kódà gbogbo àwọn bàbá adáǹpé ní àgbàlagbà náà wọn ò bá anabi sallallahu alayhi wa sallam. mo sì kí Abubakiri òun lẹ́ni kejì ẹni kẹta ni Umaru ẹni kẹta ni Ali àwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ́jà adébántà adébáyì ǹjẹ́ wọ́n gun márkàsì náà lọ́bẹ̀ ẹ̀ẹ̀mẹ́ta náà lẹ́sẹ̀kù. Allahu akbar. ọlọ́run kọ́ wọlé ayé ìgbà tí mọ́gbọ́ lẹ́nu mọ̀lánà ṣe Suleiman. ẹ rí i pé mọ̀lánà ní gbogbo nǹkan kọ́ ni apá alhamdulilayi ká kíní ń lẹ́yìn padà wí jáde hùn ọ̀gá ò gbọ́dọ̀ rí ti ń dùn wọ́n mọ́ kíní kan ò gbọ́dọ̀ dùn yín mọ́ nǹkan ò sì gbọ́dọ̀ ká yín lára mọ́. bí bàbá wa jókòó lérí mímbà rí tí wọ́n máa ń sọ̀rọ̀ Sheikh Adam ìmọ̀ dùn wọ́n ìmọ̀ ká wọn lára ẹgbẹ́ ìmọ̀ ká máa ń dùn yàn tí ń ká yàn lára ó ní má gbà tó fẹsẹ̀ da kọ́ọ̀pù tí wọ́n bomi sílẹ̀ yáà ni bàbá ẹ ti dá mínú. gbogbo ohun tí ń bá ń wá láti ilé àfáwà àgbà kò gbọ́dọ̀ dùn yín kò gbọ́dọ̀ ká yín lára mọ́. ó ní fatia tó ń kó lọ lọrin dá àwọn tí wọ́n tó gbàsápò ni wọ́n ń gbà yìí. ọlọ́run wọlé àjọ náà ntí mọ̀lánà ti wí lọ́rọ̀ ó ti parí jimá náà la wà nù yìí sẹ́wọ̀n kí anabi Muhammad ọbẹ̀ mi ẹ̀ di ni Sheikh Adam ẹ̀ mọ̀ pé njọ́ tí wọ́n fẹ́ gún márkàsì lọ́bẹ̀ tẹ́mi wí bàbá wí rí pé kápẹ́yìn yìí ni mo kọ́ rí lákòókò ọjọ́ ń ṣèjọba Nàìjíríà. bá a ti wá jókòó yìí àtàwa tí wọ́n bí a padà ṣèjọba bàbá ní ṣèjọba bàbá yìí sọ̀rọ̀ kọ́mọ́sẹ̀ bàbá sọ̀rọ̀ kan ní 1987 bàbá mọ̀lánà ṣe Suleiman bẹ́ẹ̀ tí wọ́n ṣe wá sí náà nísàlẹ̀ kòtò yìí pé ẹ̀yin ará Ìlọrin ọ̀tá ìjọba náà ní àbọ̀ rẹ̀ ẹgbàwẹ̀ abẹ́ ẹgbàwẹ̀ wọn làwọn gbàwẹ̀ èsì àwẹ̀ yín ni Buhari àti ìdí àgbọn ti kú mẹ́ àmọ́ ń tọ́ dá mi lójú ni pé Buhari ó padà tún ṣeré. ọ̀rọ̀ 87 sóní ọlọ́run ò sì pa Buhari kò pa Babangida abẹ́ẹ̀kọ́ Yorùbá kò pa Buhari kò pa Babangida kò sì pa àwọn tó sojú bàbá wí tó wí tàwọn àríwá ní jìnnàjìnnà tó ṣe tiwa náà ti ṣe bàbá mọ̀lánà sí Suleiman wọn làwọn àgbà kún ọjọ́ náà ni tí Sheikh Adam rí yín kọ́ra ńjọ́ tí ẹ wí mọ̀lánà sí Suleiman
ẹkún làwọn àti bàbá sun túká ike Moshood ọ̀lọ́ bàbá ń sunkún àwọn náà ń sunkún ẹkún lọ́dẹ̀rín lónìí. Islam tẹ Markaz tẹ jẹ́ wọn gún lọ́bẹ̀ lánàá lọ́jọ́ tí bàbá ń wé yàn tí ó dò tí ọmọ kéwú pọ̀ fa gbogbo ń tà ń jòkó tí kọ́dà bára mákà òwe láàánú fún yín èyí tí àlẹ́ àlórí ti wé yìí ò tó láwàní rẹ̀ náà lọ́yọ̀ ṣoṣo dé mọ́kà bí ọ̀dà fún àwọn èpè yẹn ń bẹ̀rù ṣé báwọn kan lọ já lọ gba mọ̀sáádà ń bẹ̀ tí wọ́n lọ jòkó sẹ́nu ọ̀nà Umaru Nasifi ẹni tí ń kó owó fún Saudi nù onípín fún gbogbo ẹni ọba ṣàtẹnujẹ wá tí wọ́n á dọ̀tá àwọn òbí wọn láwa ní àná Muhammad iṣẹ́ tí Abubakar ṣe ńlẹ̀ ṣe lára Sheikh Adam ló bí láwa ní ọlọ́run fẹ̀yìn sá Abubakar ó fi gàmá wí ṣe àlí sẹ́wọ̀n kó ń lẹ tẹ́sírí bẹ́ẹ̀dì àlí ló sì gẹ́ẹ̀tì àná Muhammadu tí ó fi jìnnà máa kọ́ ẹ̀rẹ́ gàmá wí láàkàì gàmá ti pọ̀ jù láàkàì Sheikh Adam lọ́pọ̀ ńlọ́tàpù Abubakar ọ̀gẹ́ẹ̀tì ànábì tó àlí. ẹ̀yin rẹ́síkù Markaz lánàá ẹ̀jẹ̀ wọn tọ̀ bẹ̀ bọ́ lọ́rùn ipò mẹ́tẹ̀ẹ̀ta kò rújú bàbá Mọ̀lánà sí Suleiman ti sọ wàláhì tọ́lọ́wọ̀n bá ṣe àyè yìí tí ó sì ṣe sọ́fọ́ à lè mọ̀ pọ́lọ́ngbà fún Sheikh Adam bọ́ bá sì dàbí rọ wọ́n náà náwó síbi ọba tó ń mọ̀ yàtọ̀ sí méjèèjì tí mo wí ẹ jẹ́ kó sọ pé Allahu Akbar. Allahu Akbar. adúpẹ́ o àwọn tó re wọn ò tó yìí dè ní wọ́n deny Sheikh Adam kò ní sọ̀rọ̀ wákàtí 5 kẹ́ gbọ́rọ̀ Sheikh Adam lẹ́nu ẹ̀ ní káyìn lẹ́bẹ̀ẹ́ wá sọ̀rọ̀ bọ́ ọlọ́run wọlé àfáà mi ọlọ́run wọlé àfáà mi bàbá ń kí jimá lọ́wọ́ lọ́dún kan bàbá salam wọn ń túbà bàbá bọ́rọ̀ débi kan bàbá ní atẹ́rẹ́ bagaba yàtẹ́rẹ́ lẹ́dí lánàrà fi nàhàrẹ́ ìlàlẹ́ bàbá wa yìí ní bí bàbá ní atẹ́rẹ́ bagaba bàbá ó ní ẹ̀yà ṣá bàbá ní là atẹ́rẹ́ bagaba ẹ̀yà ṣá látàngbà bàbá tún ní là. bàbá ní atẹ́rẹ́ bagaba yàtẹ́rẹ́ lẹ́dí lánàrà fi nàhàrì ìlàlẹ́ ìgbà bàbá tún tu bàbá ní ẹ̀yà ṣá látàngbà fìyẹ́ kúrú wọ́n nílẹ̀ tí kì í rí náà lọ́sàn àfàárọ̀ bàbá ní là ńgbà wá di là mẹ́ta ẹ̀ wá nàbẹ̀ Muhammad bàbá ọwọ́ ni bàbá ẹ̀ tún kàn yín ẹ̀ wá nàbẹ̀ Muhammad bàbá ẹ̀sẹ̀ á ní tẹ́rọ bàgàbà ẹ̀yẹ ọ̀wẹ̀wí mo ní lẹ́ńdàmú rẹ̀ látàárọ̀. ẹ wá nàbẹ̀ Muhammad ọlọ́run kọ́ wọlé àjọ náà nǹkan méjì ló ṣẹlẹ̀ bí bàbá bá ń ṣe nǹkan bí jí káwọn lára tó ẹni ó bá mà ná bàbá wa Ramadan al-Imam al-Malaki oyè tuntun nu al-Makki al-Imam al-Malaki
ọlọ́run lérí útúbà náà kò sí tí bàbá yìí lè ṣe fún Sheikh Adam tó lè dùn Sheikh Adam lójú wọn àti lẹ́yìn wọn. ọlọ́run wọlá pé mo gbọ́ lẹ́nu Mọ̀lánà Sheikh Suleiman Ìlọrin náà wọ́n lọ. wọ́n ní Masudi tí a bá parí wáàsí ẹnìkan máa sáré bọ̀ lọ́kàkán èmi ní ọ̀fẹ́ bọ̀ lọ́wọ́ àmọ́ ọ̀ ní ọbọ̀. ta ló mọ kí ó tí ó wí fún tí ò ní padà láti ilé. kí n bọ̀ ẹ fi mi bọ̀ rí. wàláì bẹ́ẹ̀ lórí. Sheikh Adam tí máa wo fídíò bí tí ó bá lọ kó tó lọ. sẹ́wọ́n tí máa ń sọ ẹ́kẹ́ ni èmi náà mà bọ́lọ̀ ti ṣe ọbẹ̀ dàrú máa lọ́wọ́ mi. wọ́n kàn gbé nǹkan náà wá nǹkan máa rí dé. wọ́n wá lọ Ìlọrin kan iná ni Ìlọrin kan iná ni bàbá wa Sheikh Adam wọ́n sọ̀kalẹ̀ ńlọrọ̀ mo yà lọ́rin ni mo fi ṣàdúrà ẹni wọn bá ń bọ̀ lóòótọ́ wọn ti fẹ́ wọ mọ́tò bàbá yìí sì gba ọwọ́ òun. a sì ní bọ́ọ̀ bá ti gba ọ̀gbọ̀dọ̀ láwọ̀ táì dé márkàsì láti Ìlọrin kí wọ́n wá di kúkú. wọ́n gbé ọwọ́ ǹdé márkàsì bàbá ní máa tàwáfù márkàsì wọ́n wá tàwáfù wọ́n yípo lẹ́ẹ̀méje ńgbà wọn làwọ̀ ọwọ́ tí wọ́n bọ̀ di yẹ̀pẹ̀. ní tí bàbá rò tó fi lẹ́yìn ní kẹ́ẹ̀sì bí Abubakar ń bẹ̀rù tó fi á di yẹ̀pẹ̀ tí wọ́n sì dá yẹ̀pẹ̀ bòyí náà lọ́jọ́ náà ikú òjijì ò ní jẹ́ ti bàbá yìí. àmín. ọlọ́run wọlé apá àtà sàmì ó ti ṣe bẹ́ẹ̀ fáwọn náà. bàbá Mọ̀lánà Suleiman ẹkúṣẹ́ sẹ́rí ọkọ̀ tí èmi lè máa pe ọ̀gá ayà kan náà Al-Qur'ani ni la tabdila li kalimatillah. ndíṣẹ́ Adam ti wí ntọ́lọ́mà ti ṣe kìí wo bẹ̀ mọ́ Mọ̀lánà ti sọ pé kò máa ṣe mọ́ ìwà tẹ́ ẹ wù tí bàbá fi gbé gbogbo ẹ̀ fún yín ẹni wàá fẹ́ já mẹ́kọ́ máa wáyà yín ntọ́gà wa sọ fún àná pé bàbá fẹ́ jánu gbogbo ẹ̀ bàbá ti gbé gbogbo ẹ̀ fún wọn ò mọ oògùn bí wọ́n ti jòkó yìí mọ sọ lẹ́yìn wọn jò ní kìí ṣe pé oògùn kan lẹ́ mọ̀ kọ́dà àtà kéré sí yín bí wọ́n bá bí ọmọ kan nísìn ọ̀pọ̀ tí ń bẹ lérí rẹ̀ tó Suratul Baqara tó máa jálàbí ṣe bí wọ́n kó èèyàn lọ bí àdúrà yóò sú ẹ̀yìn tí wọ́n kó lọ déédé ìgbà tí wọ́n fi ka Kùránì náà wọ́n fi ṣàdúrà Yorùbá ọlọ́njọ́ mo ní bàbá ebi ń pa wá. bẹ́ẹ̀ bàbá fẹ́ jáde Wednesday ní Markasi sẹ́wọ̀n pé Wednesday là máa ṣe Kùránì táwọn là ń lọ léwu gbogbo ọmọ kété bí ń pè é tọrọ kọ́gọ̀ wá ṣe síde Kùránì fún wa wọ́n jẹ kọjá bí Sheikh Adam ti ṣe dìde ìgbà tá a fi ka Kùránì dìde ìgbà tí wọ́n fi ṣàdúrà Yorùbá ó gbàdúrà lọ́sẹ̀ lérí yín lẹ́nu Ọlọ́run wọlé àlàásárì kan ní Markasi tí àrùbáyín náà ń bọ̀ wá tí o wá ṣe Sheikh Adam awọ àánú búlù bàbá bẹ kírun àbá ní ẹni tí àwọn ọmọ ẹgbẹ́ sàlọ̀ alákíá sàlọ̀ alákíá bàbá wọlé wọn kírun àwọn ń já wọlé lójú ọ̀nà gbogbo àbá wọlé tipátikúkù bàbá bá láwọn ò kírun mọ́ à ń bá bínú jáde lójú bàbá náà ni a ti ń bẹ́ẹ̀lì wa a máa ń sọ fún yín ìwà ẹranko ẹ má ṣe dójú bàbá
ẹ ti ṣe báyìí. bàbá ẹjọ bàbá òdògbò ọmọ wọn lọta àkàìlà àkàlàzárì àwọn afáwà yìí ni wọn ń kó ọparun ọ̀tọ̀ọ̀tọ̀ lálọ́lé ọlọ́mọ̀ntẹ́ bá bàbá sọ táàfi jẹ̀yà mọ́jọ́ kejì gbogbo ń tọ́jà ìlara yóò ní jìyà. ọlọ́run wọlá tẹ̀fsírì tí bàbá wa mọ̀lánà Suleiman sọ tán lẹ́nu ọ̀rọ̀ tí wọ́n ti sọ náà lèmi ń kámá sí tẹ̀fsírì tí wọ́n ṣe gbẹ̀yìn nígbà tí wọ́n sọ pé bàbá yìí wọ́n ti dàgbà iṣẹ́ àfọwọ́jọsẹ́ ìjọba ni. bàbá wa darí London bàbá wa ń ṣe wá sí kọ̀sálàfẹ́ àmọ́ ara wa Sheikh Adam náà wọ́n ní bàbá wa yá lọ́ọ́ bá ń dára pé bàbá àwọn èèyàn lẹ́yàánu sókè. ẹ bá nàbẹ Muhammad bàbá wa wọn ò ṣe bí gbàtà wọn gbọ́ àwọn adé mọ́kúlà àdìjọ́ kejì bàbá ní kí n tó bẹ̀rẹ̀ wáàsí owó yẹn jókòó ẹ fẹ̀yìn kanra yín kẹ́nìkan dákẹ́ kẹ́nìkan máa sọ̀rọ̀ ẹgbẹ́ ẹnìkan sọ bó ní rí ìwọ tó sọ̀rọ̀ ó ní ara òun fabrẹ́tì ara rẹ̀ ń fabrẹ́tì bára tèmi ti wá fabrẹ́tì lógójì ọdún bí n bá ń sọ̀rọ̀ kò tó rẹ̀ mí ẹ wá ní ìyanu sókè bàbá yóò tí jẹ́ wọ́n wí tán bàbá èmi ni mo gọ̀ ọ́ ká pé bí wọ́n ṣe gbọ́rọ̀ wá fún mi mo wá jọ ọ́ mi jọ ọ̀rọ̀ náà tí mo fi gbé fún yín ẹ má bínú bàbá ṣe mọ̀ mí ṣe àdáhùn tí máa rẹ́rìn. ọlọ́run wọlé pé ẹrẹ́ wàhálà kò lè rí ìjẹ́mọ́jọ́ náà wàhálà táwọn tí wọ́n ń sáwá bá yín tẹ́yìn ló fi lọ́ọ́ bá ń pé ẹ gbà mí kò ní ṣẹlẹ̀ sí yín bàbá. àwọn ọjọ́ wọn pọ̀ láyé tí ó ṣe ká nígbà tí mo lánàá ń ka kalẹ̀ jẹ́ ń ka kalẹ̀ mi báyìí ti gbà wọ́n mọ́ ni báyìí ti gbà wọ́n mọ́ ni kádọ̀rọ̀ ọlọ́run lérí yín tí ẹ̀ fi ṣe kóńgẹ́ náà david dimrasala awal kádọ̀rọ̀ ọlọ́run wọ́n sọ lẹ́ẹ̀kan pé gbogbo tí yàn fi duwájú ẹ̀ fi dùn ẹ̀ńjọ́ tẹ́ ẹ̀ sì ń ṣe é dímọ̀ yìí ẹ̀ tí gbòòrò pé kíní yìí ó dùn sẹ́wọ̀n pé yàn máa ń tẹ̀lé sẹ́wọ̀n pé gbogbo ẹni tí máa ń tẹ̀lé Mọ̀lánà Suleiman sí ń gbòòrùn pé ń ta sánsán ni. bẹ́ẹ̀ yàn ká di séwù lẹ́gà níṣẹ́ tó ọ̀ta sánsán fún rẹ bọ́ ọ bá ti wẹ̀yìn òní rẹ yẹ. mọ́tò tó kúrú jù abá ìjàpá nídìí wọn sọ́kínsọ̀ tí wọ́n rà tí wọ́n tún gbé lọ léńjọ́ náà. abayin ẹ ti bímọ ọmọ kéwù tí ìbímọ gan kò lè sin àfa rẹ bẹẹlẹ ọmọ ẹni tẹ ti bímọ tọmọ rẹ náà ń bímọ tẹsí lérò pé ẹsẹ nǹkan kan míì mọ ọlọ́run wọjá àjọ tí Ali tọgbà náà Muhammad yé baba Al-Gamawi ní jẹbẹ ṣé ń bí yín pé bí bàbá bá kú kí la mà sí wọ́n fún yín lábẹ́rẹ́ ńjọ́ náà ẹ̀ tají ẹ̀ yorùbá Ànábì Muhammad ẹ̀gbọ́n tó gàwé ni ajé wà bí kí la máa ṣe èyí tó gbé lè yà ti ṣe tán ṣe wá ṣe tán nísìn ó ṣe tán. àwọn ò lérò pé àwọn da yìí lẹ̀
ọba tó bu adúrú èyí fún yín nù ẹ̀ lérò láàrin ọdún 10 ẹ ṣiṣẹ́ 40 ọdún tí Sheikh Adamu ṣe láàrin ọdún 10 tó pé gbogbo àwọn ọba lélẹ́rí àsẹ́yìn ní lọ́ǹchì ìjọ náà ọba tó fún yín ṣe láàrin ọdún 10 ọdún 10 mi tó kù ó tún kù ó tún kù ó tún kù gbogbo tẹ́bí mọ̀ pọ́ lọ́n fún yín ṣe ọlọ́run jáwọ́ àtàjọ mọ̀ yín kẹ́ ẹ máa bá lọ́ǹchì irú eléyìí ó yìí sojú ẹ̀mí ọlá àmì mẹ́ta àmì lẹ́ẹ̀kan sí àmì lẹ́ẹ̀kan sí ọba tó fi Mọ̀lánà Sheikh Suleiman tó fi dùn àwọn bàbá nínú lẹ́nìí ọlọ́run ló fi wọ́n dùn yín nínú ẹnìkan náà lọ́wọ́ ó tì síbẹ̀ wọ́n ná ohùn wọ́n tún ná adìyà bí wọ́n sì ti ná bọ̀ látàná nù ẹ̀mí gúngùn la lè tọrọ fún yín ọlọ́run wọlá pé bàbá ní ẹ dáhùn lọ́lá táwọn ní gbàgbé ọláyé ètò lójú ayé yìí náà lẹ́ jòkó tí wọ́n tún máa dáhùn ọmọ yìí náà lọ́lá lójú ayé yìí. Àmín. ẹ dàgbà ní ẹ tí ì darúgbó ní ti ń jẹ́ arúgbó ẹ̀mí tọ́lọ̀ ń bọ̀ ànábì Yakubu ọlọ́run kọ́ bá bu Mọ̀lánà Sheikh Suleiman ọlọ́run wọlá ọ̀gá tí wọ́n ń jòkó yìí ọlọ́run wọlá pé bó ti rí lánàá náà lórí dè ní wọ́n sọ lẹ́yìn yín pé bí Sheikh Adamu máa dúró níwájú dára ànàkàlà kò sẹ́nìkan tí gba bí ẹ bá jọ dú ẹ̀yin méjì náà lẹ́ kù lára dára kálukú máa gbẹ̀yìn wọ kíláàsì lọ́wọ́ kó àwọn ọmọ ń kéwú ni ẹ̀ náà lẹ́yìn ọ̀kẹ́ bàbá ẹ kú ṣáánà ṣẹ́kọ̀ rẹ̀ rà ẹni tí wọ́n ń kí ó sì ní dáhùn yóò ti máa wò bàbá máa wò bí wàá jẹ́ ọ̀pọ̀ Yorùbá náà ni. ọba tó ní kí mùdírù tẹ̀ ní ọjọ́ bàbá lájọ tán ọlọ́njẹ́ mi mùdírù wọ́gùn o ẹni ọba sàmì ẹ̀mí tiẹ̀ ní ogun bí ẹ̀ bá kì í dáhùn bàbá rẹ̀ náà máa dáhùn. bẹ́ẹ̀ kí wọ́n àjọ bàbá kí wọ́n máa rojọ́ máàkì mi máa tọ́ wá pàdé mi bàbá mi ni mo jọ ọmọ ní àwa náà ti mọ subahana rabbika. Muhammadu